òun ló rán mi wá o òun ló rán mi wá. ẹni rẹ olóríire òun ló rán mi wá òun ló rán mi wá o òun ló rán mi wá. ẹni rẹ olóríire òun ló rán mi wá. ogójì mà ló pé ogójì mà ló pé ayọ̀ kó wá jọ ogójì mà ló pé ogójì mà ló pé. Deborah lè lọ dúró ní ogójì mà ló pé ogójì mà ló pé ogójì mà ló pé ayọ̀ kó wá jọ ogójì mà ló pé ogójì mà ló pé. Deborah lè lọ dúró ní ogójì mà ló pé. Ohun ẹ̀ mọ́ kójíire ló pọ̀ lé ó wá fèrè mọ̀jò kójíire nísàlẹ̀ bọ́lọ́run fẹ́mi bá ti jíire àbùṣebùṣe ọdọọdún ní sápé máa ń rúwé ọdọọdún lérù wá ń wà ọdún òní dé ká má ṣe rọ́mọ obì lórí àtẹ ìwọ ṣọdún owó ó ṣọdún ọlá ó ṣọdún ìlàwùjọ kònà oníkòwò òní kòkònà òní jẹgun kẹ́yìn ẹran òní wàkísà kẹ́yìn aṣọ lágbára ọlọ́run ọba tó dá ọ ẹni tó bá ní okú ló máa kú èèyàn tó bá ro kúrò rẹ̀ ní ògbọ̀ràn alákejì lọ torí tó kété bá jí ńlé ìgboro ní mórílé èèyàn tó bá ro kúrò rẹ̀ ní òkùnkùn tọmọtọmọ ó yà ó ta ò níyàwó kú ó ní tètè kú mọ́ lójú ọ̀la lójú rẹ̀ ọ̀rọ̀ gbogbo tí wàá pa ọ́ lẹ́rìn ọlọ́run ọba oníjó pa ọ́ lẹ́kún Afọláṣadé ní ìwọ òní fòṣì ló gbà ibi tẹ́gbẹ́ ti náwó òní bá wọn nájú lágbára ọlọ́run ọba akíkanjú obìnrin kò ní rẹ̀ ọ́ Elédùmarè á túbọ̀ máa kún ọ lọ́wọ́ lórí gbogbo ohun tó o kó sáyà ọmọ aláìwọlé o ọ̀rẹ́ rẹ ní òun ti rọmi sọ́kọ̀ mi ó ní gbéra òdìlé bàbá tó bí ọlọ́mọ ibi owó gbé so ibi owó gbé so ọmọ ẹ̀kẹ́rẹ́ eréke ibi owó gbé so ibi owó gbé so ibi owó gbé so ọmọ ẹ̀rẹ́lẹ̀ eréke ibi owó gbé so jẹ̀bọ́ ọmọ èrè níwà ìyá ọmọ adúrún má dé ìjẹ̀bú ńlẹ̀ ọmọ adúrún mọ́sù fẹ́díyẹ jẹ́ ọmọ aládìyẹ ògògò mọ̀gà eléyìí tí fẹ̀yìn ẹ̀yẹ́ bí awó kìngbìkìngbì ìyá wúrọ̀ ọ̀la ò ìwọ lọmọ mọ́rẹ́yẹ má máa roko ọmọ mọ́rọ́kò tó ẹ̀yẹ́ sì ti lọ́lé bàbá tó bí ọlọ́mọ ìyá Yọ̀mí pọ̀ sí ẹ̀yin lọ́mọ moríṣu nílé omi ò lọ́bẹ̀ ọbẹ̀ tí ń bẹ nílé òmọ́lé bàbá tó bí ọlọ́mọ abídú jẹ̀bú tí fọkọ rẹ̀ já pè nù bóhun jẹ̀bú àwọn ẹni ẹ̀ wíníwíní bóhun jẹ̀bú àwọn ẹni ẹ̀ ní wíníwíní ayé ló gbẹ̀jẹ̀bú tó fẹ́ni rẹ̀ tó kù sọ́dọ̀ àgẹmọ ẹ̀yàn ọmọ alágẹmọ abìjó wíníwíní wọn kúkú mégún wọgbó sábàrí ìbá ló kọ́kọ́ wégún wọgbó rẹ̀ mọ́ abídú jẹ̀bú tí fọkọ rẹ̀ já pè nù ìyá máa fẹ́ lọ́ọ̀sì wọ́n lọ́mọ adìyẹ gorókò ó lélẹ́lé aró orókùn aró radìyẹ ilé ọmọ òun ṣe ní ọ̀yọ̀yọ̀ máyọ̀ mọ́ ohun tí ṣe ni ò lè pa nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ dúdú ilé wọn ọmọ bẹ́ẹ̀ ṣe pupa tó mọ bẹ́ẹ̀ ṣe òkùnkùn sí ilé ilé ọmọ onígbò má dé ọmọ onígbò má wọ̀ ọmọ onígbò kan àjòjì wọn ò gbọ́dọ̀ wọ̀ àjòjì tó bá wọ gbòòrò yóò dẹni ẹbọra nílé bàbá tó bí ọlọ́mọ Ìjẹ̀bú ilé ọmọ èrè nìwà ó ti wá jọdún eléyìí náà Elédùmarè àjò ṣèmí ìwọ ò wá ní irun gbé sọnù bí ìṣèbí ọmọ létí rẹ bá ń já mo ní o má mi kàn rárá alájà Fọláṣadé ìyá bíbùlà ọ̀rẹ́ rẹ dáadáa ló ní kò ṣàmọ́dún tọ́ba níta ló ń dá bí ẹ̀dùn tọ́ níta ló rọ̀ bí òbè àdùfẹ́ ọmọṣẹ́wà lèmi ń jẹ́ àlíhùn bàbá tó bí lọ́mọ ẹgbẹ́ ni mímọ́ lísàbí ọmọ agbòǹgbò àkàlà ó ti bọ́ lọ́dún ṣọdún ó ti bọ́ lọ́dún ṣọdún kí wọ́n náà ó ṣe tirẹ̀ ó bọ́ lọ́dún.